Africa Content TV. Ẹni bá tún bínú wá ní promo bìgì náà jò. Bàbá promo sá. Ẹni bá tún bínú wá ní promo bìgì náà jò. Pàṣọ ní ìṣètòrí Nàìjíríà nítorí ìwà. Ẹ ti ń papọ̀, àlàyé mi tó ń débẹ̀. Ó yẹ ìlú mi lẹ máa máa jó, èdè mi lẹ máa máa dọ́kúbà. Ìjìnlẹ̀ yóò kéré lọ́wọ́ Màgàsà o. Ọ̀tún bá ní kéré lọ́wọ́ Màgàsà o. Microphone bá ti sọ. Ẹ̀dá mi ti ṣú gbẹ̀gbẹ̀. Èmi lọ́wọ́ Màgàsà bí o. Èmi lọ́wọ́ Màgàsà bí o. Microphone bá ti sọ. Happy to do what you say. Happy to be the true one. I wish I should have told you never do. I shall say they told you never do. Everybody is shooting. I want to let you do it. I want to let you do it. So I want my show be ready back.
ilé lójú yọ̀ọ́. Àlájìlá wà ní ìyẹ̀lú ọmọ Ìbàdàn ilé lójú yọ̀ọ́. Àlájìlá wà ní ìyẹ̀lú ọyá bínú tẹ́lẹ̀ máa bínú àlájìlá yẹn máa wà. Àwọn pẹ̀lú tẹ́lẹ̀ máa gbẹ̀dọ̀. Àwọn ọ̀dọ́ wọn lẹ́bi bínú tẹ́lẹ̀ máa bínú àlájìlá wà. Ìyẹ̀lú. Àwọn pẹ̀lú tẹ́lẹ̀ máa gbẹ̀dọ̀. Nítorí pé ìdòwú ewúrẹ́ ń tọ́kẹsẹ̀ àbẹ̀. Ìgbà wọn kò lọ́wọ́ ṣe. Eléré ọmọ ìdòwú ewúrẹ́ ń tọ́kẹsẹ̀ àbẹ̀. Àdúgbò voice. Àdúgbò ìgbà wọn kò lọ́wọ́ ṣe. Eléré ọmọ ìtàkùn kékeré àdúgbò voice. Eléré ọmọ ló fi jẹ́ pé ìgbà ọ̀pẹ ó ti yọ sílẹ̀ fún wa. Ẹ̀yìn ọ̀pẹ ó ti yọ sílẹ̀ fún wa. Eléré ọmọ ọ̀pẹ ó ti yọ sílẹ̀ fún wa. Ìṣẹ̀lẹ̀ ọ̀pẹ ó ti yọ sílẹ̀ fún wa. Arúgbó òkè ní báwọlé, arúgbó òkè ti bí pépé ní ọ̀pọ̀ bàbá ló pa ẹgbẹ́ ìrànlọ́. Ẹgbẹ́ mi kì í ti òwújú, yẹ bàbá mi lọ jáde. Àwọn ti lárúgbó. Okay, this is for another Fresh FM family. Our Fresh FM Akombi. This is from Brand City Award 2022, presented to Okikiola Adeshina, CEO, Kiki's Holdings. This is it is presented to them as the fastest rising group of the year 2022. Congratulations. Àròlé owó owó ti dé fún àwọn méjì lónìí. Thank you so much. Lọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta, Honorable Wale Baba ẹ wá aṣọ tí gbogbo